ewúrẹ́ mi fojú kodò ó ti di ọ̀bọ ṣe pààrà jákùn adíá fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá ń lọ rèé ṣàwọn ẹlẹ́yẹ ńlé ayé a fún wọn níwọ̀ jẹ ìwọ wọn kàṣà ìsúnmọ́ wọn lápò ìwọ wọn kàṣà ìsúnmọ́ wọn lápò ejò méjì ń jà lókè wọ́n dì mọ́ra wọn kìtìpá kìtìpá wọn dì mọ́ra wọn kìtìpá kìtìpá a ò mọ bí a ò máa kọ́nú wọn èèyàn tí ó ṣojo kó má fohùn ṣákín èyí tí ó ṣákín kó má fohùn ṣojo. wọ́n sọ pé wọ́n fẹ́ fẹ́ ọ̀rẹ́ mi ìwọ ń déètì ọ̀rẹ́ mi o tún wá ní gọ́ọ̀tì láti sọ fún pé o fẹ́ fẹ́ gógó sílé. kí ló tí mi ò lè fẹ́ ọ̀rẹ́. kí ló tó ti máa fọ́ ọ̀rẹ́ mi. several times mo ti sọ fẹ́ wípé jọ fi ọkọ ẹlẹ kó wá fẹ́ mi o ló lè fọkọ ẹlẹ so what else do you want from me ṣó fẹ́ pa mí ni. bàbá ń pa ọmọ ọmọ ń pa bàbá ìyàwó ń pa ọkọ ẹ̀ ọkọ ń pa ìyàwó. ẹ rí àṣìṣe tá ìṣe lọ́jọ́ náà lọ́hùn òun ni wípé èèyàn lè bẹ̀rù ẹ bẹ̀rù Ọlọ́run. ọmọ tó lẹ́kọ̀ọ́ lé tí wọ́n kú sílẹ̀ gbẹ́kọ̀ọ́ á mọ̀ wípé obìnrin tó bá wà nílé ọkùnrin jàjà ni. débi pé àárọ̀ ó máa rí ọ̀sán ó máa rí alẹ́ ó máa rí tó bá rí kò ní sùn kò ní wó kò ní ta kò ní jẹ kò ní mú kò ní. ìyá ń jẹ mí gan bẹ́ẹ̀ dẹ̀ tí ń wo mi yìí mo ní arúgbó ní gan èmi náà ni mo tọ́jú wọn kiri pure water mo ti clear everything. iṣẹ́ ò sí nínú kó máa monitor movement mi tó ń try ilé máa sàkẹ́. ẹni tá à ń wí ti kúrò láyé ẹ dákun báwo láti wá lọ bẹni tó ti kúrò láyé.